fìrìfìrì ni wọ́n ń gbé ọ̀rọ̀ ọ̀hún kiri o. Bẹ́ẹ̀ làwọn tí ó mọ̀dí ẹ̀ ta ọ̀rọ̀ ọ̀hún sì sọ pé ohun tó dá àwọn lójú tó àdá ni. Wọ́n ní ìyàwó gbajúgbajà olórin mùsùlùmí ni Alhaji Saoti Abiodun Arẹwà ti kó jáde o. Ìyẹn ìyálé ẹ̀ pátápátá. Wọ́n lóbìnrin náà kò sí nílé gbajúmọ̀ olórin mùsùlùmí náà mọ́ àti pé ìjà ńlá ló bẹ́ sílẹ̀ láàrin wọn tí kálukú sì ti pín gàárì báyìí. Táwa lẹni tí wọ́n ń sọ yìí gan. Ìyálé Saoti Arẹwà gan ni o. Ìyá Mahbubu, màmá tó tún bí Mahbuba fún. Obìnrin kan náà ni ó bí Habibu, ọmọ tí ṣe àkọ́bí fún Alhaji Abiodun. Bí àwọn èèyàn ṣe ń gbé kiri nìyẹn o, tí wọ́n sọ pé obìnrin náà ti kó jáde báyìí àti pé níbì kan ló rọra forí ara ẹ̀ pamọ́ sí tó rà ń ṣayé ẹ̀ lọ. Bẹ́ẹ̀ la gbọ́ pé àwọn ọ̀rẹ́, àwọn májẹ̀kóbàjẹ́ kan wà tí wọ́n sáré kiri o. Bí wàhálà tó wà láàrin ọmọbìnrin tí wọ́n sọ pé ó ṣe gudugudu méje, òun yàyà mẹ́fà nígbà tí Saoti kò tí ì gbajúmọ̀ dáadáa yóò ṣe padà sílé bàbá ọmọ ẹ̀. Ẹnìkan tó bá tẹlifíṣàn Alóore fún àwọn Yorùbá sọ̀rọ̀ ṣàlàyé báyìí pé tí gbogbo obìnrin bá ń kó jáde kúrò nílé Saoti kì í ṣe bíi ti màmá Mahbubu o. Nígbà tí ọkùnrin kò tí ì jẹ́ nǹkan kan ni wọ́n jọ wà o, tí wọ́n jọ ń gbé ní òwòrò ṣòkí. Bẹ́ẹ̀ lọkùnrin olórin yẹn kò tí ì gbajúmọ̀ bíi ìṣáná ẹlẹ́ta gẹ́gẹ́ bíi ti àsìkò yìí. Nínú ọ̀rọ̀ ẹ̀ náà ló ti fi kún un pé bó lè jẹ́ pé níṣe ni obìnrin arẹwà yìí ń fi ọ̀rọ̀ ọ̀hún bò fún àwọn èèyàn, pàápàá àwọn tó ń pè é tó ń sọ fún wọn pé kò sí wàhálà kankan nínú ìgbéyàwó òun. Wọ́n ní lásìkò tí Saoti Arẹwà fi ṣe òkú ìyá ẹ̀ nílùú Ẹ̀pẹ́, gbogbo ayé náà ló rí pé kò sí obìnrin yìí níbẹ̀ rárá o. Bẹ́ẹ̀ ṣáájú kí wàhálà tó bẹ́ sílẹ̀ láàrin wọn, ní gbogbo àkókò tí Saoti bá ti ń ṣe ìnáwó, ìyá Mahbubu yìí náà ni yóò máa gbàlejò tí yóò máa ṣe bí àwọn èèyàn yóò ṣe jẹ tí wọn yóò mu pẹ̀lú. Ṣùgbọ́n níbi òkú ìyá Saoti, obìnrin yìí kò sí níbẹ̀ rárá o. Èyí tó túbọ̀ mọ́ ọ̀pọ̀ máa rò wípé àbí lóòótọ́ ni ọ̀rọ̀ ọ̀hún tí àwọn ń gbọ́. Ṣá o, tẹlifíṣàn Alóore ti pe ìyá Mahbubu, bẹ́ẹ̀ la ke màmá Mahbuba. Àlàyé tó ṣe ni pé àhesọ lásán ni o. Digbí ni òun jókòó sílé ọkọ òun, kinní kan báyìí kò sì lè ṣí òun nídìí níbẹ̀ rárá. Ó ní Ọlọ́run kò ní jẹ́ kí a rírú ẹ̀ o. Bẹ́ẹ̀ ló ṣe sọ o. Ṣùgbọ́n nínú fídíò tí obìnrin yìí gbé síta tí àwọn èèyàn ń wò, wọ́n nínú ilé tó ṣẹ̀ṣẹ̀ kó lọ ló ti yà á àti pé àwọn ọmọ ẹ̀ méjì tó kó lọ sọ́dọ̀ àwọn náà ni Mahbubu àti Mahbuba, nígbà tí Habibu tó jẹ́ àkọ́bí wà lọ́dọ̀ bàbá wọn Alhaji Saoti Arẹwà. Tí ò bá gbàgbé, láìpẹ́ yìí náà ni ọ̀kan lára ìyàwó Saoti tí kò gba orí ẹ̀rọ ayélujára lọ tí ó lọ wọ́ ọkùnrin olórin yìí túrútù lójú gbogbo aráyé. Oríṣiríṣi ẹ̀sùn ló fi kàn án wò kó tó di pé ìròyìn ti ìyálé wọn àgbáyé náà tún gba ìgboro kan lẹ́yìn ọjọ́ mélòó kan tí gbajúmọ̀ olórin mùsùlùmí yìí ṣẹ̀ṣẹ̀ ṣe ìyàwó alárinrin pẹ̀lú obìnrin tuntun míì. Ṣùgbọ́n tó mọ̀dí ẹ̀ta sọ pé ọkàn Saoti Arẹwà kò balẹ̀ rárá o láàrin àwọn ìyàwó tó kó jọ, pàápàá bí wọ́n ṣe ń fi sílẹ̀ lọ́kọ̀ọ̀kan èjèèjì. Tó ìyá Mahbubu ti bá tẹlifíṣàn Alóore fún àwọn Yorùbá sọ̀rọ̀, ohun tó sì sọ náà ni pé òun kò kó kúrò nílé ọkọ òun o. Ṣùgbọ́n